ibi tí mo lọ pọ̀ àtọ̀ lẹ́nu kíní kan wà tí mo rí tó sad heart mo rí kíní kan ó sad heart mi gidi gan ni kí ló ṣẹlẹ̀ náà this generation kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ gangan níbo la ti ṣì mú níbo la ti ṣì yàn kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ èyí tèmi báwo ló ṣe jẹ́ lọ́wọ́lọ́wọ́ nísìn nǹkan tí mo rí tó banú mi jẹ́ gidi gan kọ́lọ́ mọ́ jẹ́ ká rí bàjẹ́ kọ́lọ́ mọ́ jẹ́ ká rí inú bíbàjẹ́ kọ́lọ́ mọ́ jẹ́ ká rí bànújẹ́ sorry good one kọ́lọ́ mọ́ jẹ́ ká rí bànújẹ́ ìwọ tó ń wò mí yẹn ò ní rí bànújẹ́ mo rí fídíò kan ní ó ṣe mí kàyéfì mo rí fídíò kan ní ó ṣe mí irritating mo rí fídíò kan ní how well do you know your kids ẹ̀yin tèmi ọmọdé méjì ọmọ kéékèèké méjì ọkùnrin ibo ni wọ́n ti rí ibo ni wọ́n ti kó ibo ni wọ́n ti yẹ̀ ẹ́ nígbà níbo ni wọ́n ti yẹ̀ ẹ́ mo ti mú èdè ìlú mi mọ́ ni ibo ni wọ́n ti rí that is ibo ni wọ́n ti yẹ̀ ẹ́ náà ni pé ibo ni wọ́n ti rí tí ọ̀dọ̀ bàbá ni àbọ̀dọ̀ ẹ̀gbọ́n àbínú fídíò àbí ládùúgbò yes you may find yourself ní àdúgbò tó fẹ́ tó comfort fún ẹ̀ wọ́n sùn gbàgbé ìwòbí mo mójútó àwọn ọmọ mo lọ sọ́jà mo lọ ṣe business farabalẹ̀ díẹ̀ kó tó jáde níjọ́ kejì nóòtì àwọn ọmọ rẹ kí ni wọ́n ti kọ́ lẹ́yìn rẹ tó bá farabalẹ̀ wàá rí mú eléyìí ṣe mí kàyéfì eléyìí ó bà mí nú jẹ́ kọ́nà ọmọ jẹ́ orí bànújẹ́ ìwọ tó ń wò mí náà kọ́nà ọmọ jẹ́ kó orí bànújẹ́ tọmọtọmọ tẹbí taratara orí bànújẹ́ àti nǹkan tá a fojú wò tó dẹ̀ ń ṣe wá ń kàyéfì tó dẹ̀ ń dùn wá láyé ọkàn ẹni tẹ̀mí ẹni wá jẹ ti dé ni kí ni mo rí nǹkan tí mo rí ni pé mo rí ọkùnrin méjì ọmọ kéékèèké tí wọ́n wá practice kí ni mo fẹ́ pè tí wọ́n practice gay àwọn kékeré ìyẹn ò wá dùn mí o wọ́n practice gay ó fi sí lẹ́yìn òun kọ́ ló dùn mí o ẹni tèmi nǹkan tó dùn mí jù nígbà tí ọmọ kékeré tó try láti ṣe látẹ̀ tí ò lè ṣe ó tún wá fẹ́mi sí ọmọ kékeré ibo ló ti rí ibo ló ti yẹ ẹ́ ibo ló mọ̀ ti rí ibo ló mọ̀ ti yẹ ẹ́ lẹ́yìn yẹn ẹ máa wo ẹ farabalẹ̀ máa wo fídíò yẹn o lẹ́yìn yẹn kó mọ́ kó tó wá gbọ́ rìpọ́ọ̀tì kan mi nílé show fídíò wọn yẹn àwọn ọmọ bíi 12 years 13 years 15 16 wọ́n kóra wọn jọ kí ni wọ́n mọ̀ pé wọ́n ṣògùn owó wọ́n bá náà lọ bá èèyàn kan tó bá wọn ṣògùn owó wọ́n bá fíìmù papọ̀ wọ́n ní kí wọ́n pa ìkan nínú wọn èèyàn kan wá gbọ́ ó sáré lọ pe àwọn òbí ẹ̀ wá kí wọ́n tó pe àwọn òbí dé wọ́n ti dé orí ìjọdàpọ̀ ìwọlẹ̀ àwọn ọmọ kéékèèké how well do you know your child ẹ̀yin tèmi èdè lẹ́yìn bó tí mo sọ tẹ́ ẹ̀ bá gbọ́ òní pé báwo ló ṣe mọ ọmọ ẹ̀ sí do you really know your children ṣé o rí lè mọ ọmọ ẹ̀ ṣá ṣé o mọ ọmọ ẹ̀ bèrè lọ́wọ́ ara ẹ̀ ṣé o rí lè mọ ọmọ rẹ̀ ẹ ṣe sùúrù ẹ wo àwọn ọmọ yìí lọ́nà fún ẹ tọ́jú wọn bọ́lọ̀ ń ṣe sọ tó bá bàjẹ́ lèmi tí ẹ ló máa da tábà ní a máa tètè kú kọ́ tí tábà tẹ̀ wá tètè kú yẹn ṣé kẹ́yìn wá bàjẹ́ ni gbogbo abiyamọ tó ń pọ̀ mí lẹ́nu ẹ̀yin yóò ní bàjẹ́ o ọmọ alálùbáríkà Ọlọ́run máa jogún fún yín ọmọ rẹ tó ń wojú ìṣàlá ló máa jẹ àrídùnú rẹ ládọ́là ìṣàlá ẹ lọ wo fídíò yẹn níbo ní orí Telegram mi ẹ ti máa wò ó torí pé bíbá yìí òfin wọn pọ̀ wọn ò ní jẹ́ ká ṣó ẹ̀ tí mo bá tiẹ̀ ṣó píṣọ àwọn yẹn lásán wọ́n strike ní channel yẹn so ẹ tẹ̀lé mi ẹ lọ wò ó lórí Telegram mi ò dẹ̀ ṣó ẹ̀ nítorí pé kẹfì ló máa interest ẹ lórí pọ́nmọ́ kékeré ṣọ́ọ̀ṣì ló máa interest ẹ kẹfì mọ̀ pé nǹkan bẹ o lè bá fi tọ́jú ọmọ ẹ ni mo fi ṣó fídíò yẹn ẹ máa rí àwọn kékeré yẹn tó ń ṣe tẹ̀yìn ẹ máa lò ẹ lè rí orí ọ̀fẹ́ the other board wẹ́ mo lè fi fídíò mo lè mi tí ṣòkà lọ́dún mi bí mo fi picture ẹ̀ sínú fóònù mi ò mọ̀ bóyá màá rí picture ọmọ tí wọ́n gé orí ẹ̀dá mi ò mọ̀ bóyá màá rí tí mo bá rí màá fi yẹn náà sí ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ máa rí fídíò àwọn ọmọ kékeré méjì nǹkan tó dùn mí jù náà ni mo sọ fún yín pé bó ṣe gbẹ́nu sí tó ń la ibi tí ìgbẹ́ ti máa ń jáde ní ọmọ kékeré báwo ló ṣe mọ̀ á jẹ́ pé environment yẹn is not safe for those kids ó yẹ káwọn òbí ẹni kọ́ ètò kúrò ní environment yẹn
some of you ẹ̀ ń gbé ní wrong environment. Inshallah ọlọ́run ṣe èyí tó dáa fún yín because àwọn òbí kan wà bó ṣe ń ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn ò láìkè because there is no fun láti shift ọlọ́run lójú ẹ̀ ó máa ṣe èyí tó dáa ó máa ṣe dáa because ọmọ mélòó la fẹ́ correct ọmọ mélòó la fẹ́ correct nǹkan tá a sọ pé nísìnyí pé a lè jára báwo Hausa ṣe máa ń sọ a lè ṣèlú yéṣu ọlọ́run ṣèlú yé wọn ọlọ́run jára wọn ọmọ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ tẹ̀lé mi lọ wo lórí Telegram this is on point by 2 using my words for the same. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé this video is from a concerned parent tó ń fẹ́ dáadáa fún ọmọ làkejì. Bye for now.